gbogbo ìràwọ̀ pátá ẹ wá gbóhun tó fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ tòní gangan tí ń ṣọjọ́ Monday March 9 ọdún 2026 tá wà nú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba mo ṣèbó Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, ṣèbà Ọ̀rúnmìlà atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tòun tàyàn mọ́, ojúbọ ọkùnrin, ojúbọ obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ̀ ń wò mí pátá ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúrò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ẹ̀yin tẹ̀ ń lò ràwọ̀ iná tó kanran yan Harris tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́. Ọjọ́ tòní àwọn olólùfẹ́ yín á fìfẹ́ hàn sí yín dáadáa, ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín máa dùn alárinrin, kódà gbogbo àwọn tó gbàgbà yín ká ló máa fìfẹ́ hàn sí yín. Ọjọ́ tòní ẹ máa láwọn idea tuntun kan àtàwọn inspiration kan tó máa sọ sí yín lọ́kàn lọ́jọ́ tòní tó sì máa ràn yín lọ́wọ́ láti yí ìgbésí ayé yín padà kó dọ̀tun. Lọ́jọ́ tòní sì rèé, iṣẹ́ yín máa lọ bó ti yẹ kó lọ, tó sì jẹ́ pé ọ̀pọ̀ yẹn máa ráwọn àǹfààní àtòrí tó ṣe é pẹ̀ ṣiṣẹ́ fún lọ́jọ́ tòní. Ọjọ́ oríire lọ́jọ́ tòní jẹ́. Ẹ ṣàṣòtítọ́ ẹ ṣòdodo síra yín àti sí ènìyàn. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ tẹpá mọ́ṣẹ́ kẹ́ lè rè gbámú. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí. Aago 1 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ pínkì sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ èrùpẹ̀ alámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é pẹ́ ní láti kíyèsára dáadáa torí ẹ lè wùwà kan lójijì tó ṣe é pé ó lè bí olólùfẹ́ yín nínú tàbí ẹni tí ẹjọ́ dà kọ́kọ́ papọ̀. Tẹ́lẹ̀ sì lè fẹ́ fa argument tó máa lágbára díẹ̀ lọ́jọ́ tòní gan ọbẹ̀ ìfẹ́ kan tó ara yín. Ẹ má wulẹ̀ ní pé bóyá ẹ̀ ń conclude lórí nǹkan ní kíákíá láláì ronú jinlẹ̀ lé lórí. Ẹ ronú jinlẹ̀ dáadáa ṣáájú kẹ́ tó gbé ìgbésẹ̀ kí ìgbésẹ̀. Ẹ wà pẹ̀lẹ́ lénìí kẹ́ sì lo understanding pẹ̀lú àwọn èèyàn pẹ̀lú ọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín àti jíjìnà sí à ń hùwà orí kunkun. Ọjọ́ tòní máa dára. Láàyè iṣẹ́ sì rèé, ẹ ní láti mind business yín dáadáa ni. Kẹ́ focus, kẹ́ tẹpá mọ́ṣẹ́, kẹ́ fètò sí nǹkan yín, kẹ́ fọgbọ́n àtòyé tọ́lọ́run fún yín mójútó ohunkóhun kọ́jọ́ tòní lè dára. Aago 3 ní ọ̀sán sí aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé ọjọ́ tó dára púpọ̀ ni, tó ṣe é pé gbogbo àwọn stress àti ìròyìn àtijọ́ mẹ́ta gbogbo ẹ̀ máa kúrò lọ́kàn yín díẹ̀díẹ̀. Tó sì jẹ́ pé ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé máa ní nǹkan tó pọ̀ tẹ́ fẹ́ ṣe ṣùgbọ́n kò ní dírè ní rẹpẹtẹ ju bó ṣe yẹ lọ. Ọjọ́ tòní ọpọlọ pípé àti àwọn nǹkan tẹ́ ti là kalẹ̀ tẹ́lẹ̀ pé fẹ́ máa tẹ̀lé yìí òun ló máa ràn yín lọ́wọ́ tí ò ní jẹ́ kí iṣẹ́ yín kó dàbí gbà pé ó fún yín lọ́rùn rẹpẹtẹ. Ẹ ṣáà máa tàṣejù bóhunkóhun. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn kẹ́ fètò sí nǹkan yín dára. Aago 5 kù ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ light green sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22. Ọjọ́ tòní jẹ́ tó dára látàrí nípa àwọn nǹkan tẹ́ ń fẹ́. Àwọn èròǹgbà ọkàn yóò ṣeéṣe kí ó padà máa wá sí ìmúṣẹ lénìí. Ọ̀pọ̀ yẹn máa fi ìdùnnú ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó sì jẹ́ pé ẹ máa rí nǹkan ìdùnnú rẹpẹtẹ láyìíká yín. Ààyè iṣẹ́ ni àbá ààyè ilé, ẹ máa rí nǹkan ìdùnnú, nǹkan ò ní lé kókókókó bí tàwọn ọjọ́ tó kù. Ọjọ́ tòní jẹ́ tó tayọ rẹpẹtẹ. Láàyè iṣẹ́ àwọn yẹn máa admire yín dáadáa. Wọ́n á nífẹ̀ẹ́ sí nǹkan tẹ́ ń ṣe tó sì jẹ́ pé wọ́n á tún gbóríyìn fún yín rẹpẹtẹ lórí iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ wà positive látàrí pé àwọn nǹkan rere ó rọ̀gbà yín ká dáadáa lénìí. Kẹ́ sì ní ìrètí, kẹ́ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, kẹ́ fi ìfẹ́ tòun tẹ̀yà hàn sí àwọn ènìyàn, kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn lénìí dára. Aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ yellow sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná riri Leo tàbí láàrin July 23 sí August 22. Ọjọ́ tòní ìbáṣepọ̀ yín àti mọ̀lẹ́bí máa wọnú ara dáadáa. Ẹ máa fi inú mímọ́ àtọkàn mímọ́ ṣe pẹ̀lú àwọn èèyàn lọ́jọ́ tòní. Àwọn èèyàn sì máa rí yín nídìí pé bóyá ẹ jẹ́ bí ìyá sí wọn tó tún ṣe nípa àwọn nǹkan tó dàbí responsibility mọ̀lẹ́bí. Ó lè wà lọ́rùn yín lẹ́pẹtẹ àwọn nǹkan bíi bùkátà. Ó lè wà lọ́rùn yín lẹ́pẹtẹ fẹ́ mójútó ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ìrọ̀rùn báyìí lẹ́fi mójútó. Ìyẹn kò ní lè kókó fún yín ju bó ti ṣe ẹ lọ lọ́jọ́ tòní. Ọjọ́ tòní tó jẹ́ tó ṣe é gbó dára kí ẹ lo àkókò àti ìgbà lẹ́yìn tẹ́ bá ṣiṣẹ́ tán ní ìrọ̀lẹ́ pẹ̀lú mọ̀lẹ́bí. Gbogbo ilé àbí kí ìbáṣepọ̀ yín kó tún wọnú ara dáadáa. Ẹ ní ìrẹ̀lẹ̀ lénìí. Ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín kẹ́sì pọ́n tèrè tàgbàlé pẹ̀lú. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 8 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ white sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ èrùpẹ̀ funfun Virgo tàbí láàrin August 23 sí September 23. Ọ̀rọ̀ sísọ yín máa dùn, á dàbí oyin lọ́jọ́ tòní. Bí ẹ ṣe ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ó máa tún tayọ tó sì jẹ́ pé ìbáṣepọ̀ láàrin yín àti àwọn tó jẹ́ bí àbúrò àbí ẹ̀gbọ́n yín àbáwọn tó rọ̀gbà yín kó máa tún dára lọ́jọ́ tòní. Ọjọ́ tòní jẹ́ tó ṣe é pé ó dára kí ẹ fi lo àkókò àti ìgbà lórí fóònù pẹ̀lú àwọn tó ṣe é pé tọ́jọ́ mẹ́ta tí ẹ ti rí sójú tàbí tí ẹ ti gbóhùn wọn. Ọjọ́ tòní tún sì jọjọ́ tó ṣe é pé ẹ lè lo ọ̀rọ̀ sísọ yín lọ́nà tó máa gbàrùn gbèsè ayé yín lọ́wọ́. Ẹ lè béèrè nǹkan kíkan tí ẹ ń fẹ́ lọ́wọ́ ènìyàn lọ́jọ́ tòní.
tó sì jẹ́ pé ó ṣeéṣe kí wọ́n ṣe fún yín. Ẹ̀yin tó bá jẹ́ pé bóyá ẹ̀ ń lọ fún interview lọ́jọ́ tòní, ó ṣeéṣe kí ẹ ráàánú gbà. Ẹ ṣáà má ṣe wá sọ̀rọ̀ àsọjù láwùjọ, ṣùgbọ́n ẹ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Èní ẹ tẹpá mọ́ṣẹ́, kẹ́ sì rí dájú pé ẹ jẹ́ kí ara yín ju bó ṣe yẹ lọ. Aago 1 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour light yellow sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹni oníràwọ̀ afẹ́fẹ́ má rí mi fín Libra tàbí láàrin September 24 sí October 23 fókọ̀sì yín báyìí lórí bí owó ṣe fẹ́ dúró digbí ni o. Tiẹ̀ ní wẹ̀yìn rárá ọ̀rọ̀ lórí bí nǹkan ṣe fẹ́ lọ dáadáa báyìí òun ló máa wà ní ọkàn yín. Ọ̀pọ̀ yín ó ṣeéṣe kí ẹ ti miss àwọn track kan, àwọn opportunity kan lè ti wáyé tó ṣe pé ti máa miss ẹ̀ díẹ̀ tó sì ti bí ròyìnròyìn rẹpẹtẹ fún yín láti fi jọ́ mẹ́ta, ṣùgbọ́n lásìkò yẹn máa realize pé ẹ nílò láti ní pé bóyá ẹ fẹ́ sinmi àbẹ́ tí ẹ fẹ́ ṣe mọ́ rárá. Lénìí ẹ tún máa gbájúmọ́ṣẹ́, ẹ tún máa wá bẹ ẹ fẹ́ ṣe ra yín láti lè jẹ́ kí nǹkan lọ dáadáa náà ni tó sì jẹ́ pé ní ìgbẹ̀yìn gbogbo ẹ máa padà rí bí ẹ ṣe ń fẹ́. Ẹ tẹpá mọ́ṣẹ́ lénìí kẹ́ ní ìrẹ̀lẹ̀, ẹ fètò sí nǹkan yín, ẹ wà ẹ focus lórí ọ̀nà tuntun míì tó sì lè bí kí nǹkan tún lọ dáadáa fún yín. Aago 11 láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour light green sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 24 sí November 22 olólùfẹ́ yín ṣeéṣe kí wọ́n wà lọ́nà tí ó tọ́ tó lè affect mood yín, tó lè affect ìmọ̀lára yín lọ́jọ́ tòní. Ìwà yìí lè bí kí ẹ bínú lójijì tàbí kí ó fẹ́ jẹ́ kí argument yẹn kó jẹ́ tó ṣe pé kò ní tán lẹ́bọ̀rọ̀ tí èsì lè fẹ́ ṣàkóbá fún ìbáṣepọ̀ yín àti olólùfẹ́ yín. Ní ìdàkejì ṣèré máa advice yín pé kẹ́ fi gbogbo nǹkan tó jọmọ́ relationship stress sẹ́gbẹ̀ẹ́ kan ẹ wulẹ̀ gbájúmọ́ṣẹ́, torí gbájúmọ́ṣẹ́ lọ́jọ́ tòní ire owó wà o, ire ọlá wà, ìfọ̀kànbalẹ̀ wà lọ́jọ́ tòní. Tẹ́ bá gbájúmọ́ṣẹ́ ó ṣeé ṣe lọ́jọ́ tòní káwọn èèyàn nídìí yín rẹpẹtẹ láti ní kẹ́ bá wọn ṣiṣẹ́. Wọ́n lè nídìí sáfíìsì yín rẹpẹtẹ lọ́jọ́ tòní, ẹ sì lè ní kọ́sítọ́mà rẹpẹtẹ. So okùn tẹ́ máa fi lẹ́fẹ́ fi bọ́ lólùfẹ́ yín jiyàn àbí fífa àǹfà yín ẹ wulẹ̀ direct lórí ọ̀rọ̀ iṣẹ́ kẹ́ lè ráwọn àǹfààní kan, àwọn ìyàlẹ́nu kan lè ṣẹlẹ̀ láyé iṣẹ́ lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí relationship stress pàtàkì gbájúmọ́ṣẹ́, ẹ ṣòtítọ́ ẹ ṣòdodo láwùjọ àwọn èèyàn, ẹ wà smart, ẹ má ṣe lè ohun tẹ́lẹ̀ múṣẹ́ fẹ́nikẹ́ni. Kẹsì rí dájú pé ẹ fètò sí nǹkan yín púpọ̀ kí iṣẹ́ yín kó lè lọ bó ti yẹ kó lọ. Aago 5 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour pink sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ní oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22 ọjọ́ tòní jẹ́ tó ṣe pé ẹ máa fẹ́ ìrọ̀rùn, ẹ máa fẹ́ òmìnira lórí ohunkóhun tó sì jẹ́ pé ọ̀pọ̀ yín ẹ ní fẹ́ ariwo rẹpẹtẹ láyìíká bí tẹ́ bá wà. Ọ̀pọ̀ yín sì máa nífẹ̀ẹ́ sí pé kẹ́ wulẹ̀ dá wà lẹ́yìn nìkan lọ́jọ́ tòní. Spirituality yín máa lékè nǹkan lọ́jọ́ tòní. Àwọn ohun tó ń sọ sí yín lọ́kàn sì máa wà active dáadáa. Ọjọ́ tòní jẹ́ tó ṣe pé ó ṣeéṣe kẹ́ wà religious in nature tí èsì lè jọjọ́ tó ṣe pé ó dára púpọ̀ kí ẹ fi kàn sáwọn tó ṣe pé wọ́n já láìní tó súnmọ́ yín. Ìrànlọ́wọ́ tẹ́ bá lè ṣe fún wọn kẹ́ ṣe fún wọn. Gbogbo ẹ̀ ṣeéṣe kí ó ní reward kan lọ́jọ́ ọ̀la. Ọjọ́ tòní má dá sọ́rọ̀ tí wọ́n pè é sábẹ́ tí ó kàn yín. Ẹ ní ìrẹ̀lẹ̀ kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì wá àkókò láti ṣe prayer dára. Aago 8 kù ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 10 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour white sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ní oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19 ọjọ́ tó dára lọ́jọ́ tòní jẹ́ látàrí pé àyíká ẹ̀yin àtàwọn ọ̀rẹ́ yín máa gbalẹ̀ pẹ̀lú ìfẹ́ kódà láàyè iṣẹ́. Ẹ máa rí sọ́pọ́ọ̀sì àwọn tó ṣe pé ẹjọ́ ń ṣiṣẹ́ wọn á dúró tì yín, wọn á gbárùkù tì yín. Ẹ gbìyànjú láti lo àkókò àti ìgbà tó dára pẹ̀lú àwọn olólùfẹ́ yín àtàwọn ọ̀rẹ́ yín wọ̀nyí látàrí pé lè máa tún bí kí ìbáṣepọ̀ yín kó tún wọnú ara sí dáadáa. Ẹ bá wọn yàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, ẹ bá wọn ṣe pẹ̀lú àwàdà tí ẹ ní kí ẹ sì fi ìgboyà mójútó ohunkóhun lénìí pẹ̀lú. Aago 8 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 10 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour light blue sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ní oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 19 ọ̀rọ̀ iṣẹ́ yín lọ́jọ́ tòní máa jẹ́ nǹkan tó ṣe pé ẹ máa fálẹ̀mọ́ rẹpẹtẹ lásìkò yìí tó sì jẹ́ pé fókọ́sì yín máa wà lórí pé kí iṣẹ́ yín ní ìdàgbàsókè ju ohunkóhun lọ. Ó ṣeé ṣe kẹ́ experience àwọn ìdàgbàsókè kọ̀ọ̀kan lẹ́nu iṣẹ́ yín ní àsìkò yìí tó sì jẹ́ pé àkókò yìí gangan ló dára láti ṣiṣẹ́ lórí bí ìkópadà rere pé ìfẹ́ dé bá ṣẹ́yìn. Ẹ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè ráǹfààní àtòrègbámú, ẹ wà positive minded kẹ́ ṣe dáadáa sáwọn èèyàn, ẹ sì pa gbogbo plan yín mọ́ láṣìírí kó lè padà rí bí ẹ ṣe ń fẹ́. Aago 10 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 12 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour white sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ní oníràwọ̀ omi tí kìí ru Pisces tàbí láàrin February 20 sí March 20 opportunity wà láyìíká yín dáadáa lọ́jọ́ tòní o. Àwọn nǹkan rere ó bá yín ká ọjọ́ tòní. Ẹ máa tún ní ìmọ̀, ẹ máa lọ́gbọ́n, ẹ máa lóye sí ọjọ́ tòní jẹ́ tó ṣe pọ̀ pọ̀ yín máa rìnrìn àjò yìí sì lè jẹ́ mọ́ ti iṣẹ́. Travel ọjọ́ tòní lè bí oore fún yín lọ́jọ́ ọ̀la. Ẹ grab opportunity èyíkéyìí tó bá wáyé fún yín lọ́jọ́ tòní o. Ẹ má jẹ́ kó bọ́ rárá. Ẹ múra dáadáa lénìí kí ẹ dùn rí lójú
ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ bá àwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́. Aago 12 ní ọ̀sán sí aago 1 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọlọ lavender sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ 12 tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.